àgbájọwọ́ la fi sọ̀yà àjèjọwọ́ kan kò gbẹ́rù dórí. Mo kí yín káàbọ̀ sórí ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn níléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta, níbi tá a ti ń sọ nípa ìgbìyànjú ìṣàkóso tí gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún léwájú láti túbọ̀ sọ ìpínlẹ̀ di ti olókoòwò ńlá àti láti túbọ̀ ta burújí ètò ọrọ̀ ajé fún ìgbàyígbádùn àwọn ènìyàn. Oluwakemi Abdul-Salam lórúkọ tèmi. Mo kí n pé ẹ káàbọ̀ sórí ètò. Ìjọba ìpínlẹ̀ Ògùn kìlọ̀ lórí dídẹ́kun títa àwọn ilẹ̀ láwọn igbó ọba ní ìpínlẹ̀ yìí, bó ti sọ pé òun yóò gbé ìgbésẹ̀ ìjẹníyà lórí ẹnikẹ́ni tọ́wọ́ bá bà pé ó ń hùwà àìtọ́ náà. Èyí jẹ́ bí gómìnà ṣe kìlọ̀ fún àwọn ọba aláyé ní ìpínlẹ̀ yìí láti dẹ́kun títa àwọn ilẹ̀ tó jẹ́ ti ìjọba. Gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣe ìkìlọ̀ yìí lọ́jọ́ Ajé níbi ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ yìí nílùú Abẹ́òkúta. Ó ṣàpèjúwe ìwà àti ìgbésẹ̀ àwọn ènìyàn náà àti àwọn ọba kan tí wọ́n ń ta àwọn ilẹ̀ ìjọba gẹ́gẹ́ bí èyí tó lòdì sófin, pẹ̀lú ìtọ́ka pé gbogbo àwọn ilẹ̀ náà jẹ́ ogún àti ohun ìní àwọn ènìyàn ìpínlẹ̀ yìí lápapọ̀ tó sì yẹ láti dáàbò bò wọ́n. Bákan náà ni gómìnà kan sára sáwọn ọba aláyé fún àtìlẹ́yìn tí wọ́n fún ìṣàkóso ìjọba rẹ̀. Àrọwà lọ sọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dáàbò bo àwọn ohun amáyédẹrùn tí ìjọba pèsè kí wọ́n sì dẹ́kun bíba àwọn nǹkan tí ó wà fún ìgbàyígbádùn àwọn ará ìlú jẹ́. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn, onímọ̀ ẹ̀rọ Náìmọ̀ Sàlàkọ́ Oyèdélé, pàrọwà yìí láàrin ọ̀sẹ̀ níbi ìpàdé ọlọ́dọọdún fún ẹ̀ka tó ń ṣe àmúlò àwọn ohun ìjà ogun nínú àjọ ààbò ara ẹni láàbò ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà tó wáyé ní gbọ̀ngàn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ti iléeṣẹ́ náà nílùú Abẹ́òkúta. Ìdákejì gómìnà tó jẹ́ àlejò pàtàkì àyẹ́sí níbi ètò náà tọ́ka pé àkórí àpérò náà tó dá lórí àmúṣe àwọn òfin àti ìdáàbòbò lórí àwọn ohun amáyédẹrùn fún ìfẹsẹ̀múlẹ̀ àlàáfíà láwùjọ jẹ́ bágbàmú látàrí bí àwọn ènìyàn ṣe ń ba àwọn ohun amáyédẹrùn tó wà láwùjọ jẹ́ láì náání. Onímọ̀ ẹ̀rọ Sàlàkọ́ Ìdílé tó kan sára sí àjọ ààbò ara ẹni láàbò ìlú fún ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn àjọ aláàbò tó kù lórí ìdáàbòbò ẹ̀mí àti ohun ìní àwọn ará ìlú. Ó rọ àjọ náà láti tẹpẹlẹ mọ́ akitiyan lórí ìlanilọ́yẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ará ìlú láti pèsè ààbò tó péye fáwọn ohun tó wà láwùjọ, pẹ̀lú ìtọ́ka pé ìpèsè ààbò tó péye ní ìpínlẹ̀ yìí jẹ́ ohun tí ìṣàkóso ìjọba gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún mú lọ́kùnkúndùn. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gá àgbà àjọ ààbò ara ẹni láàbò ìlú ọ̀gbẹ́ni David Ọ̀jẹ̀lábí sọ pé ìpàdé náà jẹ́ ara ètò àjọ yìí láti fi àfihàn ìjọba lẹ́yìn fún ìpèsè ààbò tó péye ní ìpínlẹ̀ Ògùn. Ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn ló ń dé sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún fọwọ́ sí ìwé ìgbanisíṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́ fáwọn ẹgbẹ̀rún kan olùkọ́ tí wọ́n ní mọ̀ nípa iṣẹ́ olùkọ́ tí wọn kò tí ì gbà sẹ́nu iṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́ tẹ́lẹ̀. Èyí jẹ́ ara àmúṣe ìlérí gómìnà lásìkò àyájọ́ àwọn olùkọ́ tọdún yìí tó wáyé lóṣù kẹwàá. Lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò fífún àwọn olùkọ́ tuntun náà ní ìwé ìgbanisíṣẹ́, gómìnà Abíọ́dún tọ́ka pé wọ́n mú àwọn olùkọ́ tó yege náà látàrí ìfaradà, ìfarajì, akitiyan àti àìkáàárẹ̀ wọn lẹ́nu iṣẹ́ lásìkò tí wọn kò tí gbà wọ́n lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tí alábòójútó fún ètò ẹ̀kọ́, ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ yìí, ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbàbù ṣojú fún ṣe àlàyé pé ìgbésẹ̀ jẹ́ ara akitiyan ìṣàkóso tó wà lóde ní ìpínlẹ̀ yìí láti túbọ̀ mú àgbéga bá ẹ̀ka ètò ẹ̀kọ́. Bó ti sọ pé ìgbanisíṣẹ́ ọ̀hún wáyé láti rí pé àwọn olùkọ́ tuntun náà bọ́ sẹ́nu iṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́ kí iṣẹ́ máa pọ̀jù fún àwọn olùkọ́ tó ti wà lẹ́nu iṣẹ́ tẹ́lẹ̀. Gómìnà Abíọ́dún tó kí àwọn olùkọ́ tuntun náà kú oríire rọ̀ wọ́n láti túbọ̀ gbájúmọ́ṣẹ́ láì rẹ̀wẹ̀sì kí ìdàgbàsókè lè túbọ̀ bá ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún láàrin ọ̀sẹ̀ ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ kan tí yóò ṣe àgbéyẹ̀wò ètò ìdásílẹ̀ ibùdó iléeṣẹ́ ológun ojú omi ní ìpínlẹ̀ yìí lásìkò tó ń gbàlejò ikọ̀ iléeṣẹ́ ológun ojú omi láti olú iléeṣẹ́ wọn ní Òkèmọ̀sán Abẹ́òkúta. Gómìnà Abíọ́dún ṣàfihàn ìdùnnú rẹ̀ lórí ìhà tí ikọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ojú omi kọ sí àgbékalẹ̀ ibùdó náà tí yóò túbọ̀ ró ètò ààbò lágbára sí ní ìpínlẹ̀ Ògùn.
gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ pé ìṣàkóso rẹ̀ ṣe àgbékalẹ̀ ètò pàtàkì fún àmúgbòòrò ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ lóríṣiríṣi ní ìpínlẹ̀ yìí. Ó sọ pé látẹ̀yìnwá ní ìpínlẹ̀ tí ń pòǹgbẹ láti ní ibùdókọ̀ tí wọ́n ń kó ẹrù sí àti pápákọ̀ òfurufú èyí tí ìṣàkóso rẹ̀ ti ṣe àṣeyọrí lórí rẹ̀ nípa kíkọ́ wọn. Láfikún pé èbútékọ̀ omi tí ó wà nínú èrò fún ìgbà pípẹ́ náà yóò padà wá sí ìmúṣẹ. Gómìnà Abíọ́dún tún sọ pé pẹ̀lú pé iṣẹ́ kò sì bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ibùdó pápákọ̀ òfurufú ìpínlẹ̀ yìí, ogunlọ́gọ̀ àwọn ilé-iṣẹ́ ńláńlá àti àwọn olókoòwò ló ṣàfihàn ìfẹ́ wọn láti ṣiṣẹ́ níbẹ̀. Láfikún pé ìpínlẹ̀ ti ṣe àṣeyọrí lórí kíkọ́ ọ̀kan lára àwọn pápákọ̀ òfurufú tó dára jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Aláṣẹ Bọ́lá Tinubu ṣàpèjúwe gbajúgbajà ògúnnágbòǹgbò olóògbé ọ̀mọ̀wé Christopher Ogunbanjo gẹ́gẹ́ bí aláṣeyọrí tí ìgbé ayé rẹ̀ ṣàfihàn ìfarajìn sí Ọlọ́run àti àwọn ènìyàn. Aláṣẹ tí akọ̀wé ìjọba àpapọ̀ aṣòfin àgbà George Akume àti alákòóso fún ètò ìṣúná àti ètò ọrọ̀ ajé ọ̀gbẹ́ni Wálé Ẹdùn ṣojú fún tọ́ka pé olóògbé olóyè Ogunbanjo kó ipa pàtàkì lórí ètò ìdàgbàsókè ohun amúlòdùn àti ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lásìkò tó wà láyé. Bó ti ṣàpèjúwe ikú gẹ́gẹ́ bí òpin ẹ̀dá láyé, ó wá gba ọmọ Nàìjíríà lámọ̀ràn láti hùwà rere nígbà tí wọ́n bá ṣì wà lórí èèpẹ̀. Bákan náà ni àrọwà lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ́ láti wo àwòkọ́ṣe ìwà rere adarí tí olóògbé olóyè Christopher Ogunbanjo gbélé ayé wò kí wọ́n lè lálùyọ láyé. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún pé ìpè lọ́jọ́bọ̀ lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò ìsìnkú olóògbé olóyè Ogunbanjo ní èrò wọn níjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde. Gómìnà Abíọ́dún tó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí aláṣeyọrí lẹ́ka aládàáni tọ́ka pé ó jẹ́ ẹni tó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ láti ìpìlẹ̀ tí ìfarajì àti àìkáàárẹ̀ rẹ̀ mú kó di ògúnnágbòǹgbò nígbà ayé rẹ̀. Gómìnà sọ pé ipa ńláńlá tí olóògbé náà kó lẹ́ka ètò ọrọ̀ ajé nílẹ̀ wa ló mú kí ìjọba àpapọ̀ fi ṣe alága ìgbìmọ̀ tó ṣe àgbékalẹ̀ òfin lórí àwọn iléeṣẹ́ lọ́dún 1999 tó sì ṣokùnfà ìdásílẹ̀ ogunlọ́gọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà. Gómìnà Abíọ́dún ṣàpèjúwe olóògbé olóyè Ogunbanjo gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe gbára lé tí ìpapòdà rẹ̀ jẹ́ àdánù fún ìpínlẹ̀ yìí àti orílẹ̀‐èdè wa lápapọ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn tẹnumọ́ ìpinnu rẹ̀ láti ṣe àwárí àwọn tó dẹ̀mí ọ̀gbẹ́ni Táíwò Oyèkánmi tó jẹ́ olùdarí tẹ́lẹ̀ rí fètò ìṣúná àti ìṣàkóso níléeṣẹ́ gómìnà légbodò tí wọn yóò sì fi wọn jófin. Gómìnà ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ èyí lọ́jọ́ Ìṣẹ́gun níbi ètò ìsìn ìrántí fún olóògbé náà tó wáyé ní Ìbàrà Baptist Church Abẹ́òkúta. Bí ó ti ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ yóò rí pé olóògbé náà kò kú gbé. Láfikún pé ìṣàkóso rẹ̀ ti ṣàgbékalẹ̀ owó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50 million naira fún ẹnikẹ́ni tó bá lè ṣe ìtanilólobó lórí bí ọwọ́ ṣe lè bá àwọn oníṣẹ́ ibi tó hùwà àìdá náà. Gómìnà ṣàpèjúwe olóògbé Táíwò Oyèkánmi gẹ́gẹ́ bí ẹni tó ṣe fọkàn tán, olóòótọ́ tí kì í ṣe ìmẹ́lẹ́ tó sì kópa tí kò kéré nínú iṣẹ́ ọba ní ìpínlẹ̀ yìí. Láfikún pé ìjọba ìpínlẹ̀ yóò bójútó àlàáfíà àwọn ẹbí olóògbé náà ní ìmọrírì ìfarajì rẹ̀ lẹ́nu iṣẹ́ nígbà tó wà láyé àti pé ìjọba yóò gbọ́ bùkátà lórí ètò ẹ̀kọ́ àwọn ọmọ olóògbé. Bẹ́ẹ̀ ni wọn yóò ṣètò ìrónilágbára fún àwọn ẹbí tí wọn yóò sì fún wọn ní ilé ìgbé tó dára. Ẹ̀gbọ́n olóògbé náà ọ̀gbẹ́ni Lánrè Oyèkánmi tó sọ̀rọ̀ lórúkọ mọ̀lẹ́bí dúpẹ́ lọ́wọ́ gómìnà Abíọ́dún àti gbogbo ènìyàn ìpínlẹ̀ yìí fún àtìlẹ́yìn àti àdúrótì lórí ìpapòdà àbúrò rẹ̀ ọ̀gbẹ́ni Táíwò Oyèkánmi jáláìsí lẹ́ni ọdún 51 kọ́lọ́run délẹ̀ fí èèyàn rẹ̀ ọdún àjìnà síra o. Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wá fi ìfẹ́ gbọ́ ètò Ìgbéga ìpínlẹ̀ Ògùn níléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Títí ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí ètò náà lórúkọ Fẹ́mi Oríoyè, Bíọ́dún Fáṣọlá, Waheed Ògúnjọbí àti Adétọ́pẹ́ Adébóhùn
lèmi Oluwakemi Abdul-Salam dágbére pé ire lójú owó ń rí, ire lójú wa yóò máa rí. Ìgbéga ìpínlẹ̀ Ògùn, àjọṣe gbogbo wa ni. Àgbájọwọ́ la fi sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Mo kí yín káàbọ̀ sórí ètò Ìgbéga.